oyè akọba tó jẹ tí ìlú tòòrò. Ìtẹ́ ẹni adẹ́dàáyàn sípò a máa fararọ. Àjẹǹjẹ tún jẹ oyè tọ́ sí irú olórí tí ìfàyàbalẹ̀, ìrọ̀rùn àti ìtura òun àwọn ènìyàn rẹ̀. His Royal Majesty Ọba Adékúnlé Adéayọ̀ Adéagbo Oòrè Ọ̀tún Èkìtì Olóore Odùduwà Ìlúfẹ́milóyè Kínní Paramount Ruler Mobaland Ekiti State ni ọba tí ìgbà rẹ̀ mú ìgbáyégbádùn bàtẹ̀rù tọmọ. Oòrè Mọ̀bà ọmọ wá ọmọ ẹkùn láàfin ọmọ Ṣàngó Ọ̀kà ọmọ Adífágbadé Ọ̀kínbà lóyè ọmọ apàṣẹkànbọ́ ní pèdó ọmọ akúnmádùn wọn ọmọ akóyọnàyànà bọ̀tẹ̀lẹ́rù ọmọ àgbágbáṣùjì rẹ̀rẹ̀ lúlé ìyé àbá ọmọ ajáǹgbó ẹkùn wòran ọmọ ẹ̀ṣọ́ Ìkòyí lọ sójú ogun ogun parí ẹ̀ṣọ́ Ìkòyí òdèléwì ọmọ akáràyé téégún mọ́ bá o. Chief Mrs. Àdùkẹ́ Agnes Ikushika ìyéèwé Baltimore Maryland USA ìyéèwé worldwide ń kí bàbá wa kú oríire ìwúyè tí ìtẹ́ àwọn bàbá wọn tí wọ́n dé. His Royal Majesty Ọba Adékúnlé Adéayọ̀ Adéagbo Oòrè Ọ̀tún Èkìtì wọ́n ní àlògbó àti àlòtọ́ lẹ́ ó lo ìtẹ́ náà nítorí pé àtẹ̀gbẹ́ lẹ́sẹ̀ ń tẹ̀nà. Chief Mrs. Àdùkẹ́ Agnes Ikushika ìyéèwé Baltimore Maryland USA ìyéèwé of Akure Kingdom ìyéèwé worldwide olùkíni.